أيام دالي تتلي أريد أني أول ما هي سيراتي وإنني بزمي معقول فمن لي بسلام من متتلي أتبعني إلى مدينة ولمحمد الله أكيد هو مصطفى جدو ẹjẹ sọ̀rọ̀ baba ẹsẹ ọjọ sọ baba ẹ ma bọ ẹ lakun ẹ bá kí baba ẹ kí baba baba baba. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم abiyama tí ó fẹ́ jèrè ọmọ kọ́ba nǹkan sára sọ́lọ́hún pé Allahu Akbar. Allahu Akbar. àwọn èèyàn gbọ́dọ̀ tóbi dáadáa. gbogbo ẹni tó fẹ́ kí ṣe òun sojú iṣẹ́ ọmọ òun sojú ẹ̀mí òun bóyá bá nábì lẹ́ẹ̀mẹ́ta kiri. sallallahu alayhi wa sallam. Ànábì níbẹ̀ yẹn bá sàṣàlátù ọyọ kan fẹ́mi Muhammad. Sallallahu alaihi wasallam. Bàbá wa ìmáàmù àgbàlẹ́pẹ́ manasiya salata alayya akhata at-tariq al-janna. Bẹ́ẹ̀ yẹn bá gbàgbé sàṣàlátù fẹ́mi ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. Tó bá dijọ́ àlìkìyàmà yóò ṣìnà ọ̀nà àlìjánà kò ní mọ̀nà tí ó gbà àlìjánà. Sallallahu alaihi wasallam. Bẹ́ẹ̀ bá fẹ́ máa jásí àìmọye pálọ̀ àti yàrá àtàìmọye inú ilé tó tutù dáadáa láti jẹ́nà bóyá bó ànábì bójú tẹgbẹ́ rẹ̀ lọ. Mo kí bàbá wa ìmáàmù àgbà ẹ̀pẹ́. Adamallahu hayat. Ọlọ́run jẹ́ pẹ́ lẹ́pẹ́ kẹ̀sì pẹ́ láyé. Bàbá wa Mukadam Salihin. Bàbá wa Alárafá. Adamallahu hayat. Gbogbo ẹ̀yin mọ̀nyánmọ̀nyán tẹ wà níkàlẹ̀ mo kí yín púpọ̀ mo kí ẹ̀yin ìyá wa olóríire. Ya ala zalimakina ukitu sharran. Mo rò pé o múná lọ tẹ́lẹ̀ ni. Wala lakitum ma baqitum durran. Bàbá wa Mukadam Salihin. Wala lakitum ma baqitum durran. Àṣé wọn máa ní pẹ́pẹ́ bí tíírí wá bí tíírí náà ní. Ya ala zalimakina ukitu sharran. Bàbá wa tí wọ́n ń kó ànábì jáde lónìí bàbá wa Sheikh Ismail Cisse ẹ̀rú bẹ̀ kí n gbọ́. Ya ala zalimakina ukitu sharran. Bàbá tó láníyàn dáadáa sí gbogbo ọmọ tí ń bẹ lẹ́yìn. Ukitu sharran. Alihiriku da sáásùn egbò a máa tọ̀ràn. Ukitu sharran. Bí bàbá abúbá bí ni ọmọ ṣàgbákò láyé. Ukitu sharran. Ọba tó ní kí àníyàn àtàwọn àtijẹ́ tààtàná tó ṣe ìpalẹ̀ tó dáa tẹ́yìn fi wá dáa. Ikú òjijì ọlọ́wọ́ ò ní fi ká ikú lẹ̀ fún wa. Ya ala zalimakina ukitu sharran. Àwọn èèyàn fẹ́ sàmí fún yín àmọ́ wọ́n bí sí wọn ò jẹ́ kó lè sàmí. Wala lakitum ma Má bá kí dundunra. Ohun mi náà ni bàbá wa Cisse fẹ́ gbọ́. Ya ala zalimakina ukitu sharran. Ìwọ́n fi bàbá wa Cisse ìbí kí bàbá mi kọ̀rọ̀. Ya ala zalimakina ukitu sharran. Bàbá tí ń bẹ ní kọ̀rọ̀ tí wọ́n sì ń pàṣẹ níta gbangba. Ya ala zalimakina ukitu sharran. Àṣírí Ọlọ́run tó dájú tó dájú tó dájú tó dájú bí wèrè níjẹ́ bẹ́ẹ̀. Ya ala zalimakina ukitu sharran. Bí wọ́n ti máa mìírí náà nù ní bí wọ́n ti jòkó pọ́lọ́ wọn náà nù ní fẹ́ni tí ó mọ̀ wọ́n tí ó fara kó bá bu àyà lára wọn. Ayadhlimuni zamanu wa anta fihi. Ọ̀gá ni ayásílímù ní zamanu àǹtà fìhì. وتهجرني الكلاب وأنت ليث وتهجرني الكلاب وأنت ليث. أيسلمني زمن
da bàbá mi kọ̀rọ̀ nílọrin bàbá wa ní ọmọ rẹ̀ ń ní kó gbé e ní sí àyè. àyẹ̀dìlímù ní sàmánù àtàbí. kí n kékùnrin sí yìí sí lérí gbogbo ẹni tó bá lóun ó forí sọ kó máa fẹ́ ní sàpàtà látara mi. wọ́n náà jọ̀rọ̀ ní kìlá fún àǹtàlẹ́sọ. bàbá mi kọ̀rọ̀ tàná náà ni wọ́n jókòó yìí. àyẹ̀dìlímù ní sàmánù àtàbí. àṣeyọ́ ọba fúnra rẹ̀ ó ti kì í ó ṣàyìnlẹ̀ ṣàkátọ̀dọ̀ ara rẹ̀ auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wa ibadur rahmani alladhina yamshuna ala al-ardi hawna wa idha khatabahumul jahiluna qalu salama. يمشون على الأرض هونا. kò sí champion láyé bàbá wa ìmọ̀mú ẹ̀pẹ́ kò sí champion láyé o kọ́lé champion lọ́wọ́. خاطبهم الجاهلون ìlú náà kọ́ lọ. سلاما. kí gbogbo àwọn ọmọ kéékèèké ká mọ̀ wọn ara wa ká mọ̀ mí ní dédé kún wa wọ́n máa ń gbé wa jòkó lẹ́gbẹ̀ẹ́ àwọn àgbàlagbà ká mọ̀ bá àtó àgbádá àwọn àtó ìkànnì wọn. وتلك الأيام نداولها بين الناس. bàbá mi kọ̀rọ̀ ọlọ́wọ́ láwọn àgbàlagbà tí wọ́n ṣẹ̀yìn kalẹ̀ ọlọ́run jẹ́ pẹ́ lérí àga náà. يا أهل ذا المجنون ẹ̀mí yóò gùn. شرون. ẹ sì sàmí fún bàbá tá a gbé wá láti Ìlọrin. ولا لك ẹ sàmí dáadáa. أبكي تندرا. ودين الناس ودين الناس يوما سوف يقضى. حياكم الله. ودين الناس يوما سوف يقضى. ودين أبيك لن تقوى عليه. ودين أبيك لن تقوى عليه. دين الناس gbèsè tọ́mọ èèyàn tó bá jẹ láyé níjọ́ kan yóò rí san. ودين أبيك لن تقوى عليه. àmọ́ gbèsè tọ́mọ èèyàn tó jẹ òbí rẹ̀ kò lè san tán láyé káàkiri àwọn ọlọ́wọ́ ti tó. bàbá wa ní ibi tí mo dé òun ni kí gbogbo apápátá ká panupọ̀ ká ké ńlá àzánnáwù ọyọ ọ̀kan fún bàbá mi Mawlana Amirul Jaysh wọ́n ní ká ké lápapọ̀ lẹ́ẹ̀kan náà. bismillahir rahmanir rahim inna anzalnahu fi laylatil qadri wa ma adraka ma laylatul qadri laylatul qadri khayrun min alfi shahri tanazzalul malaikatu war-ruhu fiha بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. kàsídà nábì tí mo wá máa fi kí bàbá tí mo fi kí bàbá mi kọ̀rọ̀ bàbá mi ṣe Abdulrahmani ìsọ̀lì ya Rabbana wa sallimu ala ma. Allah Allah. huwa lil khaliqi rahmatun wa shifahu.
من قدم خدمة ẹ ti sin bàbá wa àgbà Amirul Jaysh ó di dandan káwọn ọmọ náà sìn yín gbogbo tó kù tá a fẹ́ ṣe báyìí